ọmọ Yorùbá a kú oríire a kú oríire a kú oríire ṣẹ́yìn náà ti gbọ́ kábíyèsí Elédùmarè. Mo máa ń sọ fáwọn èèyàn wa kò sí ohun tọ́lọ́run ò lè ṣe. Can you imagine kábíyèsí Elédùmarè Ọlọ́run ṣe adúpẹ́ ọjọ́ tá à ń retí ti dé báyìí. Ìròyìn ayọ̀ lélẹ́yìí tí mo fẹ́ bẹ́ fún wa yìí. Ọmọ Yorùbá a kú oríire báyìí là máa rí àní rí báyìí báyìí. Ọmọ Yorùbá ìròyìn ayọ̀ mẹ́ta kan ti tẹ bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà àti gbogbo àwa tajọmọ lẹ́yìn wọn, àwa mídíà security gbogbo everything. Kí ni ìròyìn ayọ̀ yìí? Tí bá sọ ọ̀pọ̀lọpọ̀ wa gan a lè má gbàgbọ́, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé the evidence is everywhere. Ọmọ Yorùbá a kú oríire. Ohun tá à ń sọ leléyìí, káwọn bàbá wa kọ́ dìde mọ́ wa. Táwọn bàbá wa bá dì mọ́ wa, kò sí nǹkan tó ń jẹ́ Fúlàní, kò sí nǹkan tó ń jẹ́ Fúlàní ajínigbé sọ́rí, kò sí nǹkan tó ń jẹ́ kidnapper, kò ní sí nǹkan tó ń jẹ́ ẹni tó pààyàn tó sá lọ, kò ní sí pé kò ní sí any form of criminalities. We said it that if our fathers, royal fathers, political fathers, and godfathers, if they embrace us and work with us, our freedom will take just a tickle of an eye to gain our freedom. Ọmọ Yorùbá àpò bàbá Tinubu ti sọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ ti sọ̀rọ̀ sókè. Ọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ dẹ̀ sọ yìí ó lágbára débi wípé all over the world ọ̀rọ̀ yẹn ti mì tìtìtìtìtì, ọ̀rọ̀ yẹn trend. Ǹjẹ́ mọ̀ nǹkan tí bàbá wa ṣe ṣá? Tí bá sọ nǹkan tí bàbá Ọbásanjọ́ tó ṣe fáwọn ọmọ Yorùbá ẹ̀ ní believe. Ṣé mọ̀ pé ó ti pẹ́ ta ti máa ń sọ̀rọ̀ sí bàbá yẹn, wọn ò wúlò fún wa, wọn ò ṣe kinní kan, wọn ṣe ààrẹ, wọn ò rí kankan ṣe, wọn ò rí gbá ṣe, wọn ò rá. A máa ń báṣì wọn gan, but this time around is different. Kábíyèsí Elédùmarè gbogbo ala máa ń gbọ́ oríṣiríṣi àwọn nǹkan burúkú tó máa ń sọ ń pa bàbá Ọbásanjọ́. Bàbá yìí ti wá quote everybody wrong. Ó ti convince ọ̀pọ̀lọpọ̀ wa láti jẹ́ ká ní lọ́kàn pé gbogbo tó sọ nípa bàbá yìí tí ò dáa ó dà pé irọ́ ni, pẹ̀lú ìgbésẹ̀ ńlá tí wọ́n gbé yìí. Ìgbésẹ̀ tí wọ́n gbé yìí kò sẹ́ni tó lè believe láyé kí wọ́n lè gbèrú ẹ̀. Ọmọ Yorùbá ẹ̀rí pàtíkù ti ń sunkún káàkiri. Ó ní ohun tó ṣẹlẹ̀ tí Àtíkù fi ń bú sẹ́kún tó ń ké káàkiri. Kò ń ṣe nítorí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, but nítorí nǹkan tó ṣẹlẹ̀ tí bàbá wa former president of Nigeria Olúṣẹ́gun Ọbásanjọ́ Àrẹ̀mú, bàbá ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ bá wa pín fídíò yìí, ẹ jẹ́ kó débi tí gbogbo ọmọ Abẹ́òkúta wà, kó débi tí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé kó wo àwòkọ́ṣe yìí, kó wo bàbá wa yìí, ohun tó wò yìí, káwọn bàbá wa kọ̀ọ̀kan náà kó tún bá wa wo orú ẹ̀, kó bá wa ṣe bẹ́ẹ̀. Ẹ rí i pé in a tickle of an eye ẹ gbọ́ national anthem Yorùbá nation dàtúdàdúró. Kí ni bàbá Ọbásanjọ́ ṣe? Lẹ́yìn ìgbà tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rí kánà rí ẹmu ẹkì ẹran bí ẹ̀kọ́ ládé bàbá wa láàfin ò ládé, adé bàbá wa ládìkún lágbàfá láàfin. Kábíyèsí olúwa mi Ìgbòho Òòṣà, ẹ kú iṣẹ́ takuntakun, a kú iṣẹ́ takuntakun. Torí pé kí ni Kwara State tí a lọ yìí is an historic place. Ó dẹ̀ ti dá nǹkan kan sílẹ̀, ṣùgbọ́n ayọ̀ ni. The other time táwọn bàbá wa lọ bẹ̀ ibi ló já sí, but eléyìí tọ́mọ Adéyẹmọ tí wọ́n ṣíwájú wa fún ara wọn ó já sí ayọ̀ pátápátá. Kò ju bí 15 minutes lọ
tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà tí bàbá tí wọ́n restore peace sí Kwara State nǹkan kan wà lágbára tó ṣẹlẹ̀ tó mú ayọ̀ bá gbogbo ilẹ̀ Yorùbá lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn tí bàbá wa olóyè Sunday Ìgbòho àti gbogbo àwa tá à ń tẹ̀lé wọn security ni o Ìwẹ̀kùn ni o Àgbẹ̀kọ̀yà ni o vigilante ni o Ìwẹ̀kùn ni o SOSAFE ni o àwọn Nigerian Army Director of DSS Chief of Army Staff Minister of Defence Inspector General of Police gbogbo wọn pátápátá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà mo kàn ní kí n sáré dúpẹ́ lọ́wọ́ àwọn ni kí má bàa dìrẹ́ẹ̀lì lórí ìkan tí mo sọ nípa bàbá Ọbásanjọ́ náà bàbá Ọbásanjọ́ wọ́n ti tún tọ̀ wọn kọ nílẹ̀ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí information kàn mí lára wípé less than 15 minutes táwọn bàbá wa olóyè Sunday Igboho tó parí iṣẹ́ ní Kwara bàbá Ọbásanjọ́ ṣe àwọn nǹkan kan tó bani lẹ́rù aláàkọ́ ń bẹ̀ wọ́n nínú bí àwọn tẹ́lẹ̀ sí ọmọ àwọn olóyè Sunday Igboho wọ́n ní nítorí nǹkan tó olóyè Sunday Igboho ṣe yìí tí wọ́n restore peace sí the whole of Kwara State wọ́n ní gbogbo ohunkóhun káwọn ṣe fún wọn láyé yìí àwọn dáríjì wọn gbogbo ohunkóhun tí wọ́n ti sọ sáwọn tó ti ṣe gbádùn ti ṣàwo àwọn dáríjì wọn àwọn dẹ̀ dáríjì gbogbo ọmọ Yorùbá táwọn bínú sí wọ́n ní because throughout life àwọn látìgbà táwọn ti fẹ́ di president àtìlẹ́yìn táwọn di president ni àwọn ti rí ní pé Yorùbá ṣe àwọn látara pé Yorùbá kẹ̀yìn sí wọn táwọn náà dẹ̀ fìbínú ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ́n ní láti wákàtí ìlọ iná àwọn ti rọ̀ sí gbogbo tó bá ń jẹ́ Yorùbá látara olóyè Sunday Igboho iṣẹ́ tí wọ́n ṣe yìí ó jẹ́ káwọn mọ̀ wípé kò sí kan tí ó pọ̀ sí ìgbòsẹ̀ tọ́lọ́run lè lò because àwọn àmì ti lọ bẹ̀ àwọn everything ti lọ bẹ̀ wọn ò tiẹ̀ kí ráyè wọ nígbò bàbá ńlá tó máa fi lé wọn padà tí wọ́n fi ìbọn já wọn sí wẹ́wẹ́ ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lè ní pé májàsọ́lá wọ́n ṣe kí ni wọ́n restore peace wọ́n ní kò tọ́ síbẹ̀ o wọ́n ní from now henceforth àwọn declare support fún local security tí bàbá wa Chief Sunday Igboho dá sílẹ̀ tí ogun á mọ̀ sí Ìwẹ̀kùn bàbá sì fún ara wọn sọ àwọn fídíò yẹn kò tí jáde ẹ̀rí láìpẹ́ yìí confam sọ fún yín bàbá endorse Ìwẹ̀kùn wọ́n dín endorse olóyè Sunday Igboho pé finally wọ́n ní pé kí gbogbo àwọn local security wọ́n ní kó lọ kẹ́kọ̀ọ́ lára Ìwẹ̀kùn wọ́n ní níjọ́ kìíní àná pé ṣèbí Kwara kan náà yìí náà ni wàhálà ti bẹ̀rẹ̀ láàrin àwọn àtàwọn ọmọ Yorùbá àtàwọn Fúlàní kan gbà kan wọ́n ní ó yà wọ́n lẹ́nu pé security tó lóye Sunday Igboho dálẹ̀ ó lè wà well composed báyìí ó lè wà well mature as in wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ẹni tó mọ ètò lóye Sunday Igboho pé Ọlọ́run fún wọn ní ọgbọ́n Ọlọ́run fún wọn ní ìmọ̀ Ọlọ́run tó wá fún wọn ní làákàyè láti tò kan wọ́n ní ẹni tó lọ́ọ́ bá ti ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún ó ní ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ènìyàn ò ní torí pé kò ń ṣe gbọ́ ọmọ ènìyàn lọ́lọ́run fún ní làákàyè yẹn wọ́n ní ohun tó lè Sunday Igboho ṣe yìí wọ́n ní tó bá jẹ́ pé òun ni OPC gbé nígbà táwọn wà níjọba ni àwọn ò ní ọ̀dà shoot at site kò ní síkọ̀ tó ń jẹ́ shoot at site nígbà yẹn wọ́n ní because lóòótọ́ kò ń ṣe Fúlàní ló ní Ìlọrin ló ní Kwara wọ́n ní ṣùgbọ́n àwọn OPC allegedly pé nígbà tó lọ nígbà yẹn wọn ò jọ bandit wọn ò jọ kankan tó yẹ jẹ́ wípé kò sí ètò náà ìrìnàjò wọn kò sí pé ká bú lágbájá gbọ́ ká bú tàmẹ̀dì gbọ́ ká ṣígbà ká ṣàwù kò sí yẹn ìyẹn ti ẹ̀kọ́ ní kókó bí kò ń ṣe wípé gbogbo ìròyìn tó ń dórí tébù àwọn nígbà yẹn àwọn ìròyìn jákujàku ni ọ̀nà àwọn dẹ̀ try láti make sure pé
ohun tí àwọn ọ̀dà gbà yìí wáyé torí pé àwọn Fúlàní ló gbé ọ̀rọ̀ yìí dìde. Lóòótọ́ wà Nàìjíríà ní gbogbo wa, ṣùgbọ́n àwọn mọ̀ nínú àwọn pé Fúlàní wọn ò fẹ́ràn ẹ̀yà kankan míì yàtọ̀ sí ẹ̀yà wọn. Àwọn táwọn jẹ́ Yorùbá táwọn jẹ́ olóṣèlú gan ọgbọ̀ngbọ́n làwọn fi ń bá wọn ṣe. Èmi dẹ̀ mọ̀ pé òótọ́ nìkan tí wọ́n sọ yẹn, ọgbọ̀ngbọ́n ló fi ń bá wọn ṣe. Kò jọ pé wọ́n ń bẹ̀ wọ́n bá wọn ṣe, kò jọ pé wọ́n ń bẹ̀ wọ́n láti jẹ́ kó wà little compose tí wọ́n wà yìí. Wọ́n ní kó wo nǹkan tó lè sọ Sunday Igboho ṣe. Wọ́n ní wọ́n mú ọlọ́pàá mọ́ra, wọ́n mú DSS mọ́ra, wọ́n mú àwọn ọmọ iléeṣẹ́ ológun army wọ́n mú wọn mọ́ra, gbogbo local security wọ́n mú gbogbo wọn mọ́ra, DSS, police, army and so on and so forth wọ́n mú gbogbo wọn mọ́ra. Kódà wọ́n tún ní ambulance tó ń tẹ̀lé wọn. Wọ́n ní iṣẹ́ ipò yàtọ̀, kò sẹ́ni tó máa rí convoy olóyè Sunday Igboho yẹn tó máa rí wọn ní ìyàdàlú. Wọ́n ní kò possible. Wọ́n ní ká lọ wo convoy tó lè Sunday Igboho ń lò, it make it look more official pé gbogbo ó dá o, gbogbo ọmọ Yorùbá ló fọwọ́ sí. Wọ́n ní láti wákàtí yìí lọ àwọn tí wàá ṣe tán láti dúró bíi bàbá fún gbogbo àwa ọmọ Yorùbá. Wọ́n ní inú àwọn dùn, ayọ̀ àwọn kún sí nǹkan tá a ṣe yìí. Wọ́n ní nígbà táwọn PC ṣe nǹkan tó ṣe nígbà yẹn tó fẹ́ gba Kwara kúrò lọ́wọ́ àwọn Fúlàní, wọ́n ní ká lọ béèrè bó ṣe múra nígbà yẹn, ká lọ béèrè ìgbésẹ̀ tó gbé nígbà yẹn, ká lọ béèrè nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ nígbà yẹn àti nǹkan tó tún padà ṣe. Wọ́n níbo ni mo ti rí ìjọba tó máa tọ́ bọ̀wé fẹ́ni tán ríbi bandit tàbí nǹkan kan. Yes, bá ṣe gbọ́ gbọ̀rọ̀ yìí nìyẹn. Wọ́n ní ká wò Igboho billionaire in naira ni, is a millionaire in dollars, billionaire in naira. Bàbá wa jẹ́ ká mọ̀ wípé kò sí ohun tí èèyàn ń ṣe láyé yìí tọ́mọ àwọn olóyè Sunday Igboho yìí tí ì ṣe. Wọ́n ló máa yà wá lẹ́nu pé àsọpọ̀ ọmọ àwọn. Wọ́n ní bẹ́ẹ̀ ni, wọ́n ní ohun tó fà á táwọn ò fi jẹ́ bàbá àtọmọ sí àwọn tẹ́lẹ̀ òun nìkan táwọn ti sọ yẹn, pé ṣùgbọ́n eléyìí tí wọ́n ṣe yìí, initiative tí wọ́n gbé dìde yìí, wọ́n ní ó kọjá òye gbogbo àwọn táwọn jẹ́ army general. Pé mo sáà mọ̀ pé general mo ní dáadáa, kódà gan head of state ẹ̀yìn tún ju general lọ. Wọ́n ní very good. Wọ́n ní gbogbo àwọn táwọn jẹ́ general táwọn jẹ́ kinní táwọn sì wà láyé báyìí àwọn máa ń sọ̀rọ̀ Igboho pé ìwà àkàndá wo lọmọ yìí. Wọ́n ní ká wò ó, kò tí ì sí record pé Igboho pa anybody, kò tí ì sí record pé Igboho ṣàìṣe má ṣe. Ká wo bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe dá tí ó sì pé wọ́n ń jiyàn gbé wọn. Bàbá Tinubu ní tó bá jẹ́ pé ìgbésẹ̀ tó lè Sunday Igboho gbé yìí ni àwọn OPC gbé gbà yẹn ni, kò sí tó máa dà wọ́n láàmú náà. Ọmọ Oòduà ni wọ́n. Kódà bàbá náà táwọn ń sọ̀rọ̀ yìí kọ́ gbàgbé páwọn jẹ́ Olúṣẹ́gun Matthew àbí kí wọ́n ní kò jọ o. Wọ́n ní Àrẹ̀mú lórúkọ àwọn, Èṣùgbèmí Àrẹ̀mú, Ọ̀yágbèmí, Ṣàngógbèmí, Ọbàtálá dá mi sí nǹkan mẹ́yẹn. Wọ́n ní gbogbo ẹ̀ ló bá wọn lára mu. Wọ́n ní ṣé a ò rí kan táwọn kọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní some week ago, kò lè tó a month, táwọn sọ pé ó máa ń já àwọn jẹ, àwọn máa ń feel bad tó bá ń pè àwọn ní Matthew, pé orúkọ English as in ẹmọ bàbá jẹ́ ká mọ̀ wípé ìbílẹ̀ làwọn, pé tó túmọ̀ sí wípé nígbà tó wà ń jọba tó bá jẹ́ pé wọ́n wá compose báyìí ni àwọn làwọn máa ṣíwájú OPC. Wọ́n ní ṣùgbọ́n ká lọ wọ àwọn atrocities atrocities and criminal acts tí wọ́n perform gbà yẹn allegedly ní ìsínbẹ̀ agbọ́ni. Can you imagine? Wọ́n ní so ọmọ Yorùbá kọ̀ọ̀kan tàbí ẹ̀yà kọ̀ọ̀kan tó bá ń fi olóyè Sunday Igboho wé Nnamdi Kanu, wọ́n ní ó ń ṣe ẹnu ẹ̀ lófò ni. Wọ́n ní because the difference is clear.
ọ̀nà olóyè Sunday Igboho ló jẹ́ káwọn mọ̀ wípé it's not about getting western education kéèyàn tó wà educated. Wọ́n ní because ká ló gbogbo nǹkan tó olóyè Sunday Igboho ṣe pẹ̀lú ètí táwọn èèyàn fi ń wó wọn pé wọn kàwé wọn ti pa wọn ṣàwó. Wọ́n ní but ohun tó wà lórí olóyè Sunday Igboho ó ju tẹni tó kàwé lọ. because pàtàkì ọmọ pàtàkì ni wọ́n níwájú Ọlọ́run, kò jẹ́ kó lè ṣiṣẹ́, kò jẹ́ kó lè ṣe anything tí anybody máa dì mú. Wọ́n ní ká wò ó, ìjọ wo ni Fúlàní ti jíyàn gbé mọ́lẹ̀ Yorùbá? Wọ́n ní ká sọ, wọ́n ní láti ìgbà tó lóyè Sunday Igboho ti dé làwọn ti dáríjì wọn nú ọkàn àwọn díẹ̀, pé ṣùgbọ́n àṣeyọrí tí wọ́n ṣe ní Kwara yìí kò sọ̀rọ̀ mọ́, kò sókun mọ́, kò sọ̀tẹ̀ mọ́. Igboho ti di ọmọ àwọn padà, àwọn dẹ̀ ṣetán láti dúró tí wọ́n support wọn in any aspect tó bá fẹ́. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, mo sọ fún yín, àgbo wa ló máa dádìyẹ gbẹ̀yìn. Eégún tó bá kọ́kọ́ jó ìran ló máa ń wò. Eégún tó bá kọ́kọ́ jó ìran ló máa wò gbẹ̀yìn o. Eégún tó bá kẹ́kẹ́kẹ́kẹ́. Wọ́n ní nítorí olóyè Sunday Igboho àwọn declare support fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Bí Àtíkù ṣe gbọ́ yẹn lásán, orí ẹ̀ lágbo gbà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  lẹ́fì Àtíkù tó sunkún jáde. Nǹkan méjì ló jẹ́ kí Àtíkù máa sunkún. Ó wò púpọ̀ ní tìbá tòun jẹ́. Ó tún pariwo gbèsè dé. Ó ní gbèsè dé because tẹ bá mọ ohun t'Àtíkù ti ná lórí primary lásán, tẹ bá mọ ohun tá a gbọ́ pé ó ti ná lórí primary, pé nínú ẹgbẹ́ wọn millions of dollars ti wọlé. Gbogbo ayé ló má Àtíkù pé tó bá fẹ́ ṣe primary. Mo fẹ́ mọ ètò opposition fẹ́ fún àwọn tó máa ní kó dìbò fún Àtíkù rẹ́dí àti fún ní times 10. Ẹ wà máa wò ó pé eléyìí tí ìjà rẹ ló náwó báyìí, tó bá jà rẹ owó tó ná ló máa kọ́ lọ pa. Ojú ìyá Àtíkù nìyẹn. Èèyàn kì í fowó ra iyì, èèyàn máa ń fowó gba iyì ni. Báwo ló ṣe ń fowó gba iyì? Olówó ni, for example, kọ́lọ̀ ṣe bí mo yẹ fẹ́, mo jẹ́ olówó, mo ṣe táàpù síwájú ilé mi, mo ṣe sọ́kẹ́ẹ̀tì tó pọ̀ síbẹ̀. Àwọn tó wà ní sàkáàdì mi tó jẹ́ àgbàlagbà tí mo wí pé wọn ò lè afford owó ná, tí mo fún gbogbo wọn níná. Àwọn abarapá nǹkankan kéèyàn organize free medical kọ́ ṣe fún bí oṣù kan, oṣù méjì, kọ́ máa tọ́jú àwọn èèyàn, anybody tó bá ti gbé wá kọ́ tọ́jú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò. Kọ́ mọ́ fẹ́ lọ sí school kọ́ fún ní scholarship. Àwọn nǹkan tó lóyè Igboho ti ń ṣe for a very long time, mo sọ fún yín. Àwọn ìyá kan wà tó yẹ pé ìrònú tó ṣe fún olóyè Sunday Igboho ó tó ti ṣe wọ́n léṣe. Àwọn ọmọ kan wà tí wọ́n ti fẹ́ di ìdàkudà tán báyìí torí pé ìjọba lé olóyè Sunday Igboho kúrò nínú, wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo property àti àkáǹtì wọn. Ẹ mọ iye àwọn ọmọ tó lóyè Sunday Igboho rán school, àwọn ọmọ tí wọ́n mẹyẹ tó ṣu wọ́n. Mo ní evidence kan tí mo mọ̀ ni mò ń sọ. Ẹ mọ èèyàn tó lóyè Sunday Igboho rẹ̀ ti jáàmù fún every year more than 5,000. Wọn ò dẹ̀ sọ́rí síta àfi mo ṣe ń sọ tẹ̀ ń gbọ́ yìí. Ẹ mọ iye àwọn ọmọ tó ń san WAEC fún. Olúwa mi fẹ́ san WAEC ọdún yìí, la gbọ́ pé wọ́n ti fi owó kún tó jẹ́ kí owó yẹn skyrocket gan. Ṣùgbọ́n Ọlọ́run tún ṣe, bàbá wa tú ìṣí fáwọn èèyàn lọ́dún yìí. Bọ́n ṣe ń gba WAEC fèèyàn, lọ́ ń gba NECO, lọ́ ń gba JAMB, ni wọ́n san school fees sí ọmọ mi láti primary dé university level. Ẹ mọ iye graduate tó lè Sunday Igboho ti produce. Ẹ mọ iye àwọn tí wọ́n ti help tó wà níṣẹ́ ọlọ́pàá, tó wà nínú army, tó wà nínú DSS, tó wà káàkiri with support of Sunday Igboho.
kò tó ń pè ní pé èèyàn fowó gba iyì nìyẹn. Kí ló ń pè ní fowó ra iyì? Ó dàbí ọ̀rọ̀ afìfìlà périn ní iye ọjọ́ kan ni. Kí ẹ máa drive lọ́nà àdúgbò, ẹ̀yin boys báwo ni ṣe wà ní tó tí gbogbo tó ń gbogbo. Kò wá ní màmá ẹ fún ọ̀pọ̀ tó bá fẹ́, ẹ fún wọn lọ́tí, ẹ fún wọn lóríṣiríṣi, ẹ fún wọn nígbó, ẹ fún wọn gbogbo ẹ̀. Ìyẹn ó fowó ra iyì ni. Iyì yẹn ò lè kọjá bíbí tọ́jọ́ wà yìí because nígbà tó débẹ̀ wọ́n ti high. Nǹkan tóun náà rà fún wọn yẹn ó jẹ́ kó high. Tọ́ máa lọ ilé tọ́ máa sùn memory nǹkan hangover ló máa jí wọn. Wọn ò dẹ̀ ní ẹ̀bà ronú pé nígbà ìlú ṣòrí fáwọn. Wọn ò ní rí lọ́la kankan lé because wọ́n ń fowó ra iyì ni wọn kì í fowó ra iyì. Wọ́n máa ń fowó gba iyì ni. Olóyè Sunday Igboho kò sí ẹni tó wà sàkání wọn tó máa ní bóyá ìyà ń jẹ òun àbí bí ó ń pa àwọn àbí kankan ká má rí ní Paul ní. Ẹ mọ iye àwọn tó lè Sunday Igboho fún wọn lọ́fẹ̀ẹ́ ló fò. Nígbà tó fẹ́ wó sókà tí wọ́n sọ fún Olóyè Igboho pé àdébílẹ̀ tiẹ̀ o, àwọn ilé tó kù kọ̀ọ̀kan la fẹ́ wó o, má dá sí o kí ọ̀rẹ́ kọ̀. Olóyè Sunday Igboho yarí kọlẹ̀ pátápátá wọ́n ní ẹ̀ tó bẹ́ẹ̀. Àwọn oníwo wo lẹ fẹ́ wó tí wọ́n ní sí ọ̀fọ̀, tí wọ́n nígbà tí wọ́n láwo, tí wọ́n ní oríṣiríṣi document tó proof fáwọn lọ́nà ilé yẹn ẹ tó bá bí aláyé ẹ̀dá kúkú lọ wò because kò ń ṣe ìjọba ló fẹ́ wò. Àwọn kan wà tó máa ń ṣe kankan wọn á lọ bá ìjọba sọ̀rọ̀. Your Excellency sir, ara àwọn ilé kan ní agbègbè báyìí táwọn tó dẹ̀ ní wọ́n jáwọn tí wọ́n léèyàn tàbí ẹni tó ní tó ti kú tàbí ẹni tí owó tó tà fún nígbà yẹn kò ní ìtumọ̀. Wọ́n wá rí i pé ilẹ̀ ti gbé pálí gan nísìnyí. Ilẹ̀ tó tà fún wọn ní bí 100,000. Wọ́n wá rí i pé ilẹ̀ bẹ̀rẹ̀ ti wọ́ọ̀tì bí 100 million. A wá wọ̀ wọ́n lójú. Wọ́n wá gbẹ́ni lọ sí ẹjọ́. At the end of the day, àwọn ọlọ́pàá àti ìṣàtọ́ pé bóyá ẹ̀yìn náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ipò tọ́lọ́run tó má jà sọ́lá sí. Èmi náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ipò tọ́lọ́run tú èmi náà sí. Yes, mo fọpẹ́ fọ́lọ́run. Inú mi dùn pé Olóyè Sunday Igboho wọ́n ṣe àṣeyọrí ní Kwara. Olórí burúkú ọmọ Fúlàní tó ń ṣọ̀kadà tó wà lórí ọ̀kadà ní ẹ̀ tó ń sọ̀rọ̀ tó ń tọ́ba bí àwàdà káà máa bọ̀ níbì kan gbogbo bẹ̀ ládé ṣọ̀gbọ́n apá bàtà apá jọwọ́jọwọ́ etí ẹ̀ gbogbo bẹ̀ ni wẹ́kùn dé wọ́n tún kọjá bẹ̀. Òun lẹ ṣe rí tí bàbá Tinubu fi kọ sáárá fún wọn. Ẹ̀yin jábà tí gbọ́ kẹ́ lọ wò ní last video tí mo ṣe lórí channel yìí for this one. Ẹ lọ wò. Bàbá Tinubu dúpẹ́ lọ́wọ́ Olóyè Sunday Igboho because wọn ìwé ẹ̀rí. Just like nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ Reserve Forest tí bàbá mi Olóyè Sunday Adéníyì Adéọmọ Ìgbòho ṣá bàbá wọnú Old Ọ̀yọ́ Park ìyẹn Reserve Forest tó deep gan. Forest yẹn já sí Niger, ó já sí Kwara, ó já sí Benin, ó já sí Cameroon, a lot of countries ló já sí láì gba títì. Can you imagine? Àwọn ìṣiṣẹ́ òkọ àwọn ajínigbé agbénipa ọwọ́ sọ̀bẹ̀ délé wọn sọ nílé lásán wọn kọ́ léwèrè tó máa ń kọ́ yẹn ilé blọọkì lọ́kọ́. Kí ni ìjọba ń wò tó fi kọ́lé sínú Reserve Forest? Àti pé láàrin èmi àti yín ìwé èèyàn wo ló máa wò ṣùṣù tó máa lọ kọ́lé sí inú forest tá a máa gbé bẹ̀ tá a wá sọ pé torí oúnjẹ darandaran ni wọ́n ṣépè fún ni. Ilẹ̀ Yorùbá nìkan ni nǹkan tí màálù ẹ̀ lè jẹ́ wà ní. Yorùbá ní táàbà tó bá bọ́ ọmọ ṣe ẹ má jà palákàrà. Àìtó eyín kálà ń dáwọ́ bò ó. Àìtó lóòótọ́ sí òun ni kọ̀ọ̀kọ̀ díjọ́ kìí díjú tí yóò bá lójú tọ́sí tó dúró ní gbangba á jáde tán wọn tó bẹ̀ sọ̀rọ̀ náà. Èmi wò pé àwọn Fúlàní máa ya èmi wò pé àwọn terrorist wọ́n máa ya Buhari
wọ́n máa yàgò wá nì ṣùgbọ́n Ọlọ́run ṣe ohun tó ya gbogbo ayé lẹ́nu. Wọ́n yín sọ fún yín pé ẹ lè rí ìdí ọmọ Adéyẹmọ gbogbo ti jẹ tọ̀nà gbogbo ẹ̀yin tẹ́ bá ń pèrò pé kẹ́ jágbò wálẹ̀ Ọlọ́run ò ní fún yín ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń pèrò pètè pé èmi àkọ́bí olóyè Sunday Igboho orúkọ mi sì nìyẹn, orúkọ tí àìfún mi nìyẹn. Tó bá dàbí rọ ẹ lọ sórí any AI application yín kẹ́ wá sọ fún pé who is Masbi TV tàbí kẹ́ sọ pé who is Masbi TV and real identity tàbí kẹ́ ní what is the relationship between Masbi TV and Chief Sunday Igboho. Ohun tó máa kọ síbẹ̀ èmi kan fọ́ nígbà tí mo rí AI sọ mí lórúkọ èmi lè kọ́ tó jẹ́ ọkọ sọra mi lórúkọ yẹn pé àkọ́bí Igboho first born of this is I am first born of Chief Sunday Igboho. Àkọ́bí Igboho rèé. Ẹ̀yin tẹ́ bá fẹ́ kú ẹ lọ kú, ẹ̀yin tẹ́ bá fẹ́ forí ládé lọ forí sọ̀lẹ̀ bàbá yóò ní dà. Náà ẹ̀ka àti kọ́kọ́ fìyẹn sẹ́gbẹ́ pọ̀. Ẹ̀yin ni wa ṣé ẹ gbàgbé ẹ̀yin tó lọ bá bùkún fún ẹ support wa ẹ ràn channel wa lọ́wọ́. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá wa Prince Adéyínká Gbajúmọ̀. Wọ́n ti fún mi lówó kí n lọ ṣe fóònù mi mo sì ti ṣe. Òun lè rí pé látànà fídíò yẹn yàtọ̀ and ó dẹ̀ come early. Kẹ́ pé mo ti jù kọ́ lé láàárọ̀ yìí ìmí ìtùlélẹ̀ torí pé mo ti fóònù mi gbà padà ni. Wọ́n á bẹ gbogbo wa a sì need a lot of things. Ení tere èjì tere gbogbo aláti ní sí pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ padà. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ a ní láti get a lot of things. Mo lè sọ ẹ̀yin ìyá àti bàbá mi ẹ ràn mí lọ́wọ́. Ẹ̀yin tèmi kódà ẹ lè má fún mi ẹ lè yá mi gan bóyá ní mọ́tò méjì mẹ́ta mẹ́rin márùn. Ọmọ Yorùbá tó lè ra Sienna fún èmi ọmọ yín Masbi TV ó wà tí wọ́n tẹ̀ nímọ̀ pé àwọn náwó. Ẹni tó lè fún mi Sienna wà, ẹni tó lè fún mi ní Lexus 350 wà, ẹni tó lè fún mi ní Mercedes Benz ó wà, GLE ó wà. Ẹ má jẹ́ kó jẹ́ pé àwọn kan tí ò ní ìtumọ̀ nìkan la máa náwó sí. For example sí ẹ wo tó ṣẹlẹ̀ níjọ́ tí Kata Efe tó lọ síbi kan tí wọ́n ti ta mọ́tò. Ó sọ clearly ó lóun ò ra mọ́tò òun ò lówó tó fẹ́ fi ra mọ́tò òun kò fẹ́ wá ya fọ́tò òun kò fẹ́ wá lu ọ̀dọ̀ yín láti fi ya fọ́tò lásán ni o. To be sincere kó tó kúrò bẹ́ẹ̀ jọ yẹn ẹni tó ní bẹ́ẹ̀ dẹ̀ call ó pe manager lẹ́sẹ̀kẹsẹ̀ pé àwọn rí ọ̀dọ̀ àwọn lórí gidi Kata Efe kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ ra mọ́tò ni ṣó nídìí mọ́tò ni kẹ́ má gbowó lọ́wọ́ ẹ̀ ẹni kó náwó sí mọ́tò tó bá fẹ́. Kata Efe náwó sí mọ́tò almost 100 million wọ́n dẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀. Ọmọ Yorùbá lẹ́ni tó fún lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí náà ṣé tú bàbá ni àbí Don Jazzy mọ mọ́tò tí wọ́n ti gbé fún Kata Efe pé ó kàn ṣe ohun tó ń ṣe yẹn. Àwa táwọn fẹ̀mẹ̀ la kú tájẹ̀ kéétì gbogbo ọmọ Yorùbá di sí nǹkan tí ó ń lọ tá à ń fẹ̀mí wa jà tá à ń ṣe gbogbo ẹ̀. Òun mo pariwo láti jọjọ́ yìí ẹ support èmi náà. Èmi náà nídìí mọ́tò tó máa lè lọ láti Ìbàdàn, Èkìtì, Kogi, Lọ́kọ́jà, Èkìtì, Oǹdó, Ọ̀ṣun tó máa lè lọ káàkiri tó máa lè lọ sí anywhere Yorùbá land bíi Sienna bíi Oma bus bíi Leos bíi ẹni tí tẹ́ mọ̀ pé ó máa wúlò fún ìrìnàjò yìí ẹ support èmi ẹ má wò mí ràn mo láwọn media crew mi gbogbo wa ń lọ bíi 10 ẹ imagine tàbí tí n bá ní Sienna tó jẹ́ open roof tàbí mọ́tò mi lè jó kúrò wọ́n á wà bẹ́ẹ̀ oníkálùkù á máa ṣiṣẹ́ ẹ̀ lè máa rí Masbi wò dáadáa ju bẹ́ẹ̀ ṣe ń wò yìí lọ. Ẹ̀yin bàbá àti ìyá mi kò ná yín kankan o kò ná yín ní kankan. Ẹ má jẹ́ ká èyí tí àwọn wèrè wọ̀nyí tí wọ́n fi bú mi ẹ bá mi fi òpin sí wọ́n ti ń bú mi jù. Àwọn voice note kan wà mí gbọ́dọ̀ gbé síta èmi náà sọ̀rọ̀ sí o gbẹ̀yìn lẹ́wọ̀n wá sunkún ní àwọn ọ̀rọ̀ kò bá kún gbé kò betí dọ́gba
tí wọ́n fi ránṣẹ́ sí mi torí mo ní mi lè campaign fún Onítìrì. Báwo máa ṣe lọ ṣiṣẹ́ pẹ̀lú Onítìrì nígbà tí ó ṣe pọ́ ṣépè fún mi tójú everybody ti là, káwọn kan tún ṣì máa sọ fún mi pé Lexus wà nílẹ̀ tá a máa fún ẹ àti ọjọ́ ẹ̀ tó ń ṣe fáì bára tó ń pariwo kó fẹ́ ṣe studio, àwọn tó ń torí wọn bá wa jà ń jẹ kí lọ́ ti fún ẹ. Mo ní kó má wọ̀nyí, ẹni tó lọ ń gbé pàdé mi ò tí dọ́dọ̀ mi ni, mo dẹ̀ mọ̀ pé gbogbo ti jẹ́ tọ́lọ̀. Láìpẹ́ yìí ní wàrà ṣàṣà Ọlọ́run máa múnú mi dùn lágbára Ọlọ́run. Tí bá dẹ̀ rà á kò ní jẹ́ kó sí mi lágbára Ọlọ́run, ẹ̀mí mi á lò dáadáa. Ìgbà ẹlẹ́ yìí kó máa rí Truecaller Masbi TV. Inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ mọ̀ mí nígbà tí ilé ayé ò tí ì le tó yìí ní 2-3 years ago. Táàrà òyìn fún wa support Masbi gba 20,000, gba 10,000, gba 100,000 ká máa ṣáta mọ́tò lọ bí ilẹ̀ bí ẹni. Ìgbà mi wà mo gba mọ́tò méjì 18 passenger, mo gba méjì, mo gba mẹ́ta fáwọn èèyàn wa. Màá tún sponsor a lot of people tí mi ti ẹ̀ dárúkọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo tún sponsor yìí náà ìtọ́ ẹ pé bí kò pa mí ó pọ̀ nù tí ò ní ìfẹ́ mi fún kankan. Ṣùgbọ́n mi ò wo yẹn, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lè mi wò. Ẹ máa rí pé mi kì í ṣe tó máa ń sábà wà attack àwọn character tàbí individual. Ẹ bá rí mi tí bá dárúkọ èèyàn lórí social media tí mo sọ̀rọ̀ nípa ẹ̀, ẹni yẹn ti tasẹ̀ àgẹ̀rẹ̀ dé tòsí mi bóyá lọ́dọ̀ Ìgbòho tàbí lọ́dọ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tá à ń ṣe bí kéèyàn owó òṣùṣù kó a máa ṣípò fún àtàǹṣe Yorùbá ni á gbọ́ àtàrí ẹ̀, tàbí kéèyàn owó òṣùṣù kó a máa disrespect Chief Sunday Igboho, kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ní gbogbo ọ̀nà táwọn bá mọ̀ làwọn máa tọ̀ láti make sure wípé bàbá Tinubu was re-elected. Wọ́n náà máa lo gbogbo agbára tó lọ́ọ́ bá fáwọn láti rí dájú pé Tinubu ló máa tún wọlé again. Pé because iṣẹ́ tí ìwé ọkùnrin ṣe yìí bàbá Tinubu nìkan ló lè make it happen. Pé because tá a bá gbọ́ra wa this time around, ẹjẹ́ gbàgbé Peter Obi àbí anybody pé Peter Obi ò lọ sí anywhere. Wọ́n ní ó wà láàrin bàbá Tinubu àti Àtíkù. Wọ́n ní àdẹ̀ gbọ́dọ̀ gbọ́ra wa because Àtíkù náà ó mọ àwọn èèyàn, ó lè má tó ti bàbá Tinubu o, ó lè má lówó tó wọn o, but òun náà níwó níwọ̀nba tẹ̀ tó lè fi ra anybody pa, tó lè fi do undo. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tí ẹ ò support bàbá Tinubu ní first time, àwa ń bẹ̀ yín nítorí Ọlọ́run àlàáfíà tó wà nílẹ̀ Yorùbá yìí kó má bàa kúrò. Ẹ bá wa ṣe kí ni? Ẹ bá wa ti bàbá Tinubu lẹ́yìn, kó má jẹ́ pé at the end of the day Fúlàní ló máa padà bọ̀ síbẹ̀. Ìwé ẹkùn ni o, igbá ni o, á kọ́kọ́ dissolve ẹ̀, á dá gbogbo ẹ̀rù. Àwa rọrọ ẹni Fúlàní tó bá dórí oyè nísìnyí ó wá rọrọ ni mi ní parọ́ fún yín. Torí pé kí ni? Torí pé bàbá Tinubu ti rẹ́ǹdà gbà wọn Fúlàní kàbá yẹn, wọ́n ti rẹ́ǹdà wọn useless. Pàápàá jùlọ Sultan Sokoto ó ti dàbí ajá nílẹ̀ Yorùbá tí ó níyì, not foreign báwo, I'm talking about local dog. Ó dàbí local dog wọ́n tún gba ìjọ àti because local dog kì í ṣe ìṣiṣẹ́ tó pọ̀ fèèrè. Ẹ bí Àtíkù bó ló ti rówó tó ná from Comptroller General of Custom to Vice President. Ẹ wò mọ́ tátìkù ti dán wò. Kí ló gbàgbé sí sásùrọ̀ tó fẹ́ wá mú? Kí ló gbàgbé síbẹ̀? Ṣèbí ATS ló lò pẹ̀lú bàbá Ọbásanjọ́. Nígbà tí bàbá Ọbásanjọ́ wà bẹ́ẹ̀ náà, ẹ mọ tó fojú ẹ mọ tí Àtíkù fi ojú wọn rí ni, débi pé à ń padà gbọ́ wọ́n ní bàbá Tinubu ń dọ̀bálẹ̀ fún ẹ̀, bàbá Ọbásanjọ́ ń dọ̀bálẹ̀ fún Àtíkù kọ́ lè rí second term lọ, tó ń dúró tó ń dún mọ̀rúmọ̀rú pé òun lòun fẹ́ bọ́ sí president. Bàbá Àtíkù ti ní president ibẹ̀ ló yẹ kí ọpọlọ ẹ ti pé ó dà pọ́ lọ́hùn kọ́ mọ́ òun ló ń wá káàkiri.
ó wà náà tó bà tiwa jẹ́ débi tílẹ̀ Yorùbá wà lé ní. Òun nìkan ló fún ní láísẹ̀nsì big generator and some other things àti Dangote àti gbogbo wọn. Kí ló ń ṣe fún wa? Nothing. Wọ́n dẹ̀ extract resources wa. Gbogbo wa la gbọ́ nǹkan tí mo play fún yín nípa Sultan tó jábọ́ tí ó mọ̀ pé àwọn ọ̀gá ẹ̀ wà ń bẹ̀ tí wọ́n rìkọ̀dù ẹ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn jáde níbi tó ti ń plan wọ́n ti ẹ wò ó ìyẹn program mi tiẹ̀ ní lọ́tọ̀ torí kìíní ti ń gbójú. Ẹ má gbàgbé ẹ like ẹ share ẹ comment ẹ tọ notification bell yín ẹ support wa ẹ fún wa super sticker super chat ẹ join membership wa ẹni tere èjì tere adébìkan ẹ má wò mí ràn ẹ rọ̀gbà yí mi ká ẹ rọ̀gbà yí mi ká ẹ jẹ́ kó mọ̀ pé mo léèyàn yóò bá fùrọ̀ ya yín kébù wa máa iṣẹ́ fún yín kò jó ẹ ti wá rí mi tán èmi wọ́n kọ́ ọ́fà mi ní 40 mo sọ fún yín gbà yẹn náà wọ́n ní $14,000 acceptance fees mi nìyẹn lẹ́yìn yẹn wọ́n á ṣí studio fún mi wọ́n á ra mọ́tò fún mi wọ́n á rà fún ìyàwó mi kébì kò sọ pé èmi ti gbọ́ mo lé mi ò gbọ́ o torí èmi ìjọ tó wọlé wọn máa múlẹ̀ ló mọ̀ kó mọ ọjọ́ tó máa dalẹ̀ ìwọ tó bá dẹ̀ ti mọ consequence tó wà nídìí pé kéèyàn dalẹ̀ ò ní dalẹ̀ láíláí ó búra kó ní dalẹ̀ ó wá lọ lẹ́yìn ó wá lọ dalẹ̀ bẹ́ẹ̀ nìkan kò rí ẹ the play ó ti gbàgbé pé orí ilẹ̀ ló wà ilẹ̀ tó mú ilẹ̀ tó kú tó ṣe gbó ẹ̀ orí ẹ̀ akọ̀lanu agbéwèrè ni wọ́n bá wà tí ẹ mọ táwọn Fúlàní ẹ mọ damages táwọn Fúlàní ti cause fún Nàìjíríà ni ṣe mọ ṣá bàbá Tinubu gan sọ bàbá wa sọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọn sọ wọ́n ní Nàìjíríà ti bàjẹ́ débi wípé best thing ni pé kí jọ́nà take place tàbí kí structure àbí whatsoever tàbí kí Nàìjíríà pín ohun tó mú àwọn ohun tó jẹ́ káwọn Sultan àti gbogbo wọn kọ́ kó ìra bàbá Tinubu nìyẹn àti El-Rufai fún ara ẹ̀ wọ́n dúró pé kí bàbá Tinubu declare Nàìjíríà as an Islamic state kò lè possible bẹ́ẹ̀ anybody bá declare sápò ara ẹ̀ ni kò ní dé South West àdè ní jẹ́ kó wá effective tàbí àti ẹ̀ nígbà láyè ní South West yes South West we have all what it takes to be among the best country of the world the most richest country on earth Yorùbá wà bẹ́ẹ̀ yes àwa ní 1 to 5 mú wọ́n yìí kọ́ táwọn ọmọ wa ń gbé ṣe lu òyìnbó ni ẹ wo bàbá wa Ògúnléṣì àbí kankan tó ní airport bíi 3 sí 4 wọ́n ní UK wọ́n ní káàkiri náà airport kéèyàn tó ní airport ṣé rẹ pé kéèyàn tó ní airline asán gan kò ń ṣe mọ́ínmọ́ìn ká máa sọ pé airport tí plane àti máa fò láti máa land private airport ó lọ fà àìmọye ọmọ Yorùbá tí wọ́n fẹ́ invest sílẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ̀rù insecurity but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé látìgbà tó lè Sunday Igboho ti dé peace has been restored about 98%. nísìnyí báyìí èèyàn lè sùn síta padà bó lọ sóko kò sí ọ̀tún tó máa ṣe é bó lọ sódò bó lọ sọ́jà torí ọmọ pé táwọn bá ṣe bí olórí burúkú kò síbi tí ìrẹ̀kùn sí ní gbogbo South West nísìnyí. adẹ̀dúpẹ́ bàbá Bọ́lá Ahmed ti fún àwọn ọgọ́ ti ọ́dà wọ́n ní kí gbogbo àwọn Fúlàní terrorist kó sọ̀rẹ́ndà fún ìrẹ̀kùn lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́dẹ̀ fọgbọ́n sọ̀rọ̀ wọn ṣùgbọ́n wọn tó bá lọ ń dúró pé láyéláyé ìwọ kíní kan ọ̀gẹ́ kàbámọ̀ jẹ́ o ó ṣe kí ni ọ̀gẹ́ kàbámọ̀ jẹ́ tààrà bẹ́ẹ̀ ni kó tó di kí mo bọ́ sí ìpele kẹta fẹ́yìn tí a bá fẹ́ gbé polówó ọjà fún wa
tàbí ẹ̀yin tẹ́ fẹ́ bá wa sọ 1 or 2 things tàbí ẹ̀yin tẹ́ fẹ́ fún wa ní support. This is my WhatsApp number tí mo ń lò nígbà tí mo wà Kotonu. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa náà la mọ nọ́mbà yẹn, which is +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70. Orúkọ tó WhatsApp number only ni o. Ẹ̀yin tẹ́ bá rò pé a fẹ́ fún ní nǹkan àfẹ́ kó pọ̀ wà la ṣe ẹjẹ́ àkọ́fọ́ yẹn sàkáàtì kó bá lè wúlò fún láti fi ṣe tó yẹ kó ṣe. Account number mi rèé 021 41 68704 021 41 68704 GTB Guaranty Trust Bank Lanu Williams Olúwatósìn lè máa rí lórí ẹ̀. Odùduwà àdúrà kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ jẹ́ sáré pé Nàìjíríà nọ́mbà mi náà 081 76 03 4216 021 41 68704 GTB Odùduwà kí ni mo ṣe ṣiṣẹ́ kí mo láìpẹ́ owó gan. Mo fẹ́ pe fóònù nọ́mbà ká nọ́mbà ni mo tún pè tẹ́lẹ̀ mọ̀ pé ara ẹ̀mí ọmọ yín sàn gidi gan. Nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 081 76 03 4216 WhatsApp only. Ta ni ẹ?